Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Mo wí lẹ́ẹ̀kan wípé olúwo ò lówó lọ́wọ́ ńgbà tó padà dé. Olúwo ti ń fọ́kà tó ń ṣe bí ẹni pé ó ṣẹ́kù síbì kan yìí. Ṣé mọ̀ pé ìyàwó ẹ̀ tó lọ́ngbà yẹn olórí tíìn ó jẹ́ ká mọ̀ wípé olúwo tálíkà àjẹkútú ṣọ́ọ̀ṣì lọ. Ó sọ ọ̀pọ̀lọpọ̀ wà àti ìgbésí ayé tí wọ́n ń gbé. Ó jẹ́ ká mọ̀ wípé pákéjì ni bàbá olúwo ń lò. Ibẹ̀ rí fídíò ibi tó ti ń wépo tí mo gbé jáde. Ẹ rí mosquito net nínú rúùmù ọba. Now, like I said, olúwo yóò lówó lọ́wọ́ ńgbà tó dé. Débi bó lè afford car. I swear to Almighty God. Kò lówó kò ní mọ́tò. Woman yẹn ló kọ́kọ́ gbé Camry tọmọ wọn lò kù náà kọ́kọ́ gbé fólúwo. Ẹ lọ béèrè lọ́wọ́ báyìí ẹ̀yin ìwò. Ẹ sọ gbọ́gbẹ́ ni àkàndá ọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀ báyìí. Because mo fẹ́ kó proof mi. Bó bá pèrò nìkan kó sọ mi. Woman yìí ló gbé Camry fún. Olúwo ọba fọ̀dọ̀ nílẹ̀ mọ́ o. Ó ti sọ di àjẹǹjẹ tó ń jẹ ibi tó ti máa kún odù. Ó ti mọ̀ pé bóun bá lọ òun ní sanwó lọlé. Bàbá ó fún un ní nǹkan. Bí ṣe ń lọ, bí ṣe ń régè, 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 bí ṣe ń lọ, bí ṣe ń régè. Bí ṣe ń tẹ́wọ́ gbowó. More than 10 million naira. Lolúwo mú kó láàfin. Lọ́dọ̀ Ọ̀ọ̀ni. Ìgbà tó lúwo máa dé Ìwó padà gẹ́gẹ́ bí ọba tí wọ́n yàn lọ́ba pé ọba máa kọ́kọ́ yọjú sílé padà ọba máa kọ́kọ́ wọlé tán máa wẹ́kọ̀ ọmọ ẹ̀ tìlù ti fọ́n. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ wípé black jeep tó gbé wọlé ta ló fún LS57 àbí ta ló fún Ọọ̀ni ló gbé fún Ọọ̀ni ló fún ní ọdìlẹ Ọọ̀ni ló fún ní driver Ọọ̀ni ló fún láwọn ọlọ́pàá tó tẹ̀lé lọ ta ló hẹ̀pẹ́ nìkan mọ́tò tó kọ́kọ́ máa gùn lórí àlééfà nìyẹn tó sọ pé kó lúwọ̀ jáde kó sọ pé kò rí bẹ́ẹ̀ dẹ́ẹ̀ni ẹ bá ń béèrè lọ́wọ́ Olúwo pé mọ́tò kejì náà tí yóò gùn lórí àlééfà ta ló fún bolo ti rí Ọọ̀ni ló approach Omiṣore sẹ́nitọ́ Iyọlá Omiṣore kan náà bàbá wà láyé wọn tí kú sẹ́nitọ́ Iyọlá Omiṣore ló gbé Mercedes Benz f'Olúwo Olúwo tó yà láìmoore Olúwo ẹnu ń já wáyà kan náà tí ń fọ́ káà tí ń gapá bí ẹni kó sẹ́kù síbì kan Ilé Ifẹ̀ ló bíùdì ẹ̀ Ilé Ifẹ̀ náà ní ń gé ìjà yìí níbo làwọn aráàlú wò wà ń gbà yẹn ṣé wọ́n accept ẹni ṣé wọ́n welcome ẹni tí wọ́n welcome ẹ wọ́n welcome ẹ lórí ẹ̀ ló náà ṣe máa ń sọ wípé fákọ́lò yẹn ń lọ́ba Lárẹ́gbẹ́ ló fò ń jọba so ó wà very very insulting ó wà very very disappointing ó wà very very embarrassing láti yanu pọ̀ngàlà ń gbọdún mẹ́jọ lọ́wọ́ Ọọ̀ni àti kí tún wà ní ipò làgbà ìbànújẹ́ lọ́jọ́ orí Yorùbá wí ayé ọjọ́ orí ọ̀tọ̀ ayé ipò ọ̀tọ̀ King Sunny Adé ó ní bó sọ ọmọdé ló dádé ká ṣe kábíyèsí fún ká fi dọ̀bálẹ̀ ha bó ṣàgbàlagbà ó yẹ ká dọ̀bálẹ̀ ká mọ̀ wípé orí aládé mo ṣe bàkádé pẹ́ lórí ọba lolúwo bọ̀ Olúwo ti fira ẹ̀ wọ́lẹ̀ látìgbà tó ti ń tako àṣà tó ti ń tako ṣẹ̀ṣẹ̀ Yorùbá torí ẹ̀ ló ti fira ẹ̀ látìgbà náà ló ti fira ẹ̀ wọ́lẹ̀. Now Olúwo kínìdí tí mo fi jáde tán fún ọ torí pé o fẹ́ ká pa àṣà rẹ o fẹ́ pa àṣà rẹ torí pé wọ́n àtáàkì àṣà
torí pé òun bẹnu àtẹ́lu àṣà. And that is the reason why we will not spare you for any word. I will surely come against you. Now, Olúwo ń ṣáájò àti jẹ ẹni tí ò lówó lọ́wọ́. Owó ni wọ́n dẹ̀ fi maintain ipò ọba. Bóò ni yóò ṣe maintain ẹ̀? Yóò ṣáájò owó láti ọ̀nà Saudi àti látòkè ọya. Yóò máa wọ́rẹ̀kọ́rẹ̀. Oríṣiríṣi èèyàn ni ó fẹ́ máa bá ṣe. So now, Olúwo ń claim Muslim. Ẹ̀yin àfáà wò, a gbé fídíò bí tó ti ń wégbó jáde láàfin. Àwọn kan láàrin yín sọ wípé past ẹ̀ ni nínú bo ló wà nínú Quran pé kí mùsùlùmí ó máa mugbó kó máa wégbó. Nínú bo ló wà nínú Quran. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká bira wa léèrè, ọdún wo la ti ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀? Àti Christian àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe, ọdún wo la ti ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀? Látọdún tá a lè kà, tá a lè rántí, tá a lè sọ ń pa ẹ̀. N tó yà mí lẹ́nu nípa Ilé-Ifẹ̀ ó ní pé bó o bá dé palace nísìn tí ṣe ilé Odùduwà, láti inú palace ó bá jáde tó bá wo wájú Central Mosque lórí. Tó bá rìn díẹ̀ ó rí ṣọ́ọ̀ṣì. Tó bá rìn díẹ̀ ó rí ilé Ògún àgbáyé. Níbi tán ti ń bọ̀gún, níbi tí kábíyèsí Ọ̀ọ̀ni máa ń gbádé ààrẹ lọ lásìkò tán bá sọdún ọlọ́jọ́. Tìfẹ́ tìrẹ́pọ̀ ni gbogbo ìlú fi ń gbé. Tìfẹ́ tìrẹ́pọ̀ la fi wà nínú àlàáfíà. Ó ní wọ́n sọ fóun pé kóun ó jẹ́ káwọn abọ̀rìṣà máa ṣe tiwọn. Ọ̀ọ̀ni pé torí tó ń try láti sọ náà nìyẹn. Ntí bàbá ọba sọ ni pé ẹja ajélégún ṣeégún ẹja jólóró ṣòro, bó bá ti wo ní nǹkan ní ṣe nǹkan ẹ̀. Ẹ̀sìn kankan ò takò kejì kan ò dí kan lọ́wọ́. Ṣe tiẹ̀ kí n ṣe tèmi, àlàáfíà ó dẹ̀ jọba. The custodian of culture, heritage, culture and tradition ńlọba aládé. Ẹja béèrè lọ́wọ́ Olúwo, ẹ̀yin ìwé bá ń béèrè. Ǹjẹ́ custodian àṣà àti ìṣe Yorùbá lolúwo? Ọba Àwó, ìwọ ọ̀jẹ̀bi o, ìwọ ọ̀sẹ̀ anybody o, because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kábíyèsí yín ń ṣe ní odùn mọ́pọ̀lọpọ̀ yín nú, ṣùgbọ́n tẹ̀ lágbára láti change ẹ̀. Ọba kì í lẹ́sìn, gbogbo ẹ̀sìn pátápátá lọ́ba máa ń ṣe. Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé, gbogbo orò pátápátá, gbogbo ìṣẹ̀ṣe pátápátá ló ṣe. Mo sì wà lọ́yọ̀ọ́ lánàá, àwọn olóògbé oníṣòro fún gbogbo ìṣẹ̀ṣe pátápátá ló ṣe. Kò pé Christian lòun, kò pé Muslim lòun. So ẹ bá wa, ẹ̀yin ọmọ wo ni mò ń bá wí o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá ní access sólúwo, ẹ bá wa bẹ́ẹ̀ pé kó tù kaná lẹ́yìn His Imperial Majesty Ọba Adéyẹyẹ ní Ògúnwùsì. Èèyàn ju Ọlọ́run níjọ́ kan ní lọ́rájọ́ kan yẹn sí. Ó wu Ọlọ́run ló fòṣùpá jọba o. Ìràwọ̀ làgbà lọ́jọ́kọ́jọ́. Òkodoro Yorùbá Tẹlifíṣàn.